Bàbá kí lórúkọ yín? Adémọ́lá lórúkọ mi. Adémọ́lá. Adémọ́lá kí ni? Joshua. Adémọ́lá Joshua. Láti ìlú wo lẹ ti wá? Ìkọ́tà lè ní Ọmọ Ìkọ́tà. Kí ló gbé yín débí? Àgbà tí mo wá láti ìlú mo wá lò sí ìlú ìyá mi ní ìlú bí. Ìgbà tí mo bẹ̀rẹ̀ délé mo wá lò sí ìlú. Ilé ibi tí mo ti fún kúrò ilé fámìlì mi náà ni. Lọ́gbà tí mo wá gbé bí ìdílé ọ̀dọ́ wọn. Ìgbà tí òsì náà mo fẹ́ kó kúrò ní ọ̀dọ̀ láti ẹ̀ náà mo débẹ̀. February mo débẹ̀. Lọ́dọ̀ wọn ń bà ẹ̀. So mo dẹ̀ kúrò bẹ̀ ní November. Kí ló gbé yín débí gangan tán fi mú wá bì láàárọ̀? Ọ̀rọ̀ ọmọ ìlú gbé mi débí. Ọ̀rọ̀ ọmọ yìí kí lọmọ yín ṣe? Nígbà tí mo gbélé wọn èmi pẹ̀lú àjọ wà. Ẹjọ́ wà bò. Bẹ́ẹ̀ni àjọ ń fẹ́ra ń gbà. Ọmọ ọdún mélòó ni bàbá? Mo ti ń wọ 55 lọ. Ọmọ ọdún mélòó lọmọ yìí? Ní ìmọ̀ iye ọdún àìsí kọ́ ni mo bí. Mo ń gbọ́ yín. So lẹ́yìn ìgbà yẹn lájọ wà ní ọ̀dọ̀ ẹ̀ ní lẹ́yìn ìgbà yẹn títí. Ní ó máa ẹ̀kú mi lágbá mi ṣe gbàṣàwọ̀ èyí náà dẹ̀ máa ń fún ní owó. Ìgbà tí mo lọ sí mo sọ fún mọ́mí ẹ̀ pé àmọ́ dẹ̀ láìpẹ́ ọmọ yìí o tó bá wà ó pè tó bá ti tó ìdàgbàjẹ́ sí mo lè fẹ́ ọmọ yìí o. Ìyá ẹ wá ń bá mi sọ̀rọ̀ látọ̀ wá ní àdúrà òní o lè fẹ́ ọmọ náà o lè ṣe kíní kọ́ o. Ọ̀sibẹ̀ náà mo náà máa fún ní owó. Láti lọ sí tó bá fẹ́ lọ. Ẹ sọ̀rọ̀ sókè o. Ní lóríṣiríṣi ọ̀nà. Ìgbà tó ti ní ọdún ìlú ìgbókòó ní ọ̀dọ̀ wọn ìgbà tó ti December Christmas mo wá sí ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ tó kún ní nǹkan kan mọ́lẹ̀ náà mo tún kún ní 5,000 pé kó gbà. Ẹ fún bá mi 5,000 lílẹ̀ wá fóun. Ṣé o mo fún ní 3,000 báyìí? Owó kí ni? Irọ́ ṣe bí àtijọ́ wà tẹ́lẹ̀ kò sí bí mo ṣe máa ń fún ní. Ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀ ń fẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ ń fipá bá lò wà bẹ́ẹ̀ ń fẹ́. Irọ́ ìpáfẹ́. Ṣèbí ó sọ ń gbà yẹn bí pé wọ́n fẹ́. Wọ́n lè ti fọmọ ìlóyún. Wọ́n sọ bẹ́ẹ̀ ní bẹ̀sí ní òbí dìbò. Wọ́n sọ bẹ́ẹ̀ ní bẹ̀sí. Kí wá ló wá gbé yín débí ìtẹ́ bá bí? Ẹ ṣe bí àwọn náà ló wá fún mi pé ibà báyìí nìkan tó ṣẹlẹ̀. Ìyá ẹ wá sí ọ̀dọ̀ mi ní ìdájí láàárọ̀ yìí. Mo dẹ̀ jáde sí. Bí a ti mo jáde sí ó ní nǹkan tó máa ṣe gbá kan tó máa ṣàwọn kan ó ní kí n máa tẹ̀lé òun lọ. Jẹ́ pé ìwọ́jọ́ mi mo ti wọ́jọ́ mi tí mo tẹ̀lé bí ẹ̀rọ ọmọ mi ẹ̀dùn yẹn. Bàtà wọn á sọ̀rọ̀ yẹn wọ́n sọ pé báyìí nìkan ti ṣẹlẹ̀ pé àgbà tó lọ pé àgbogbo àwọn ìyàrá mi ló kàn ti gbàgbà ló dájú bòmí nọ́bẹ̀ sí ìlú ẹni tó gbójú mi nọ́bẹ̀ sí ìlú mi. Ṣé mo jalè ní àbí mo pààyàn? Ẹ ṣe bí ẹni bọ́ ṣe ṣe mí nọ́bẹ̀ sí ìlú mi. Wọ́n sọ pé báyìí nìkan ti jẹ́ káàkiri tó fi kájọ sọ̀rọ̀ pé lóòótọ́ báyìí nìkan ti ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n kò jáde lé ọ̀nà ògùn ẹ̀ wọ́n kò fẹ̀ sí dájú bòmí wọ́n bẹ̀ sí. Sẹ́yìn bá ọmọ ìlàjọsípọ̀ àbẹ́ bá lájọ. Àmọ́ bá ní. Lẹ́ẹ̀mí lò. Wá tó ẹ̀ mẹ́rin. Ṣé ẹ ti ń bá ọmọ yìí ní àjọṣepọ̀? Nínú ilé yín àbí níbo lẹ ti ń bá lájọṣepọ̀? Wọ́n lè ń fẹ́ ìyá rẹ̀ náà. Irọ́ ìfẹ́ ìyá rẹ̀ wọ́n ròpù mi ni bá mo ṣe máa fẹ́ ìyá ẹ̀ wọ́n ròpù mi ni. Ṣé ẹjọ́ ń gbénu ilé ni? Ilé kan náà lájọ ń gbé. Ṣé tí ìyá rẹ̀ ọba ti wá sí nílẹ̀ mú wọlé ni àbíbò lẹ ti ń ṣe? Ṣé mo máa mú wọlé lójú ìyá ẹ̀ ni ìdè mú wọlé lójú ìyá ẹ̀? So ẹ ti wá fún lóyún báyìí. Bọ́n ṣe sọ nìyẹn bẹ̀ ní ìmọ̀ o. Àwọn ló sọ bẹ́ẹ̀ o. Sáwọn ti lọ ṣe tẹ́sì tán fi sọ pé yẹn ti lóyún. Ìyá rẹ̀ ń kọ́. Ìyá ò ṣe dé sí. Ìyá ò ṣe dé. Ọmọ ọdún mélòó ni ẹ? 15 sọ̀rọ̀ sókè o. 15 kí ni tó ṣẹlẹ̀? Oyún oṣù méjì náà ló ní. Ṣé ẹ lọ sí hospital àbí? Hospital náà ti sọ pé ó lóyún oṣù méjì. Tí wọ́n sọ pé ó lóyún oṣù méjì. Ṣé ìwọ àti bàbá yìí fẹ́ra yín ni? Ẹ fẹ́ra. Bó ló ṣe wá fún ta ló fún ẹ lóyún? Ta ni?
báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀yà wọn ò nẹ́ ẹ̀ má wulẹ̀ kọjú. wọn ò nẹ́ báwo ló ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́. ìyá sọ̀rọ̀ fọkàn balẹ̀ kò sẹ́ni bọ̀dù tó máa nẹ́ ó gbọ́ ọ̀yà. ọ̀yà. àkọ́kọ́ ó kàn ní ọkọ̀ ọdún mi wá wọn bá mi sùn wá sọ fún mẹ́rin sọ̀rọ̀ ìrìnà wá dé ọmọ ìgbésẹ̀. ó fa ìwọlé lákọ̀ọ́kọ́. Mhm. ìkejì lọ sí lórí wọn.